lẹ́yìn tí àwọn ẹgbẹ́ kan ìyẹn ẹgbẹ́ àwọn ọmọ bíbí ìlú Ilé-Ifẹ̀ ní ìpínlẹ̀ Ọ̀ṣun tó jẹ́ orísun gbogbo ọmọ Yorùbá, ẹgbẹ́ Ifẹ̀ Intellectual tó ti fi àtẹ̀jáde síta tí wọ́n fẹ̀sùn kan ìlú Mọdákẹ́kẹ́ tó wà nítòsí wọn ní ìpínlẹ̀ Ọ̀ṣun wípé wọ́n ti sọra wọn di báńdíìtì tó ń kọlù ìlú Ilé-Ifẹ̀ tí wọ́n ń pa àwọn nípakúpa débi pọ́n pa gbajúmọ̀ olóyè kan ní ìlú Ilé-Ifẹ̀ láìpẹ́ yìí. Níṣe ni àwọn ìlú Mọdákẹ́kẹ́ náà máa ti fún àwọn ẹgbẹ́ náà ni wọ́n ti fún wọn lésì o, tó sì jẹ́ pé ẹgbẹ́ àwọn ọmọ Mọdákẹ́kẹ́ tí wọ́n ń pè ní Mọdákẹ́kẹ́ Think Tank MTT àwọn ló fún ẹgbẹ́ àwọn ọmọ bíbí ìlú Ilé-Ifẹ̀ ni wọ́n fún wọn lésì o. Ẹ rántí wípé nínú ọ̀sẹ̀ tá a wà yìí ìní tẹlifíṣàn Yorùbá Tòótọ́ gbé ìròyìn bí ẹgbẹ́ àwọn ọmọ bíbí ìlú Ilé-Ifẹ̀ èyàn Ifẹ̀ Intellectual wọ́n sì fọ̀ àtẹ̀jáde síta pé ogun abẹ́lé tó ṣẹlẹ̀ láàrin ìlú Mọdákẹ́kẹ́ àti Ilé-Ifẹ̀ lọ́pọ̀lọpọ̀ ọdún sẹ́yìn èyí tó fò bítíbitì ẹ̀mí àti dúkìá ṣòfò wọn ló ṣeé ṣe kógun náà tún ṣẹlẹ̀ láìpẹ́ yìí o, nítorí pé àwọn Mọdákẹ́kẹ́ wọ́n ti ń tọ́jà wọ́n ti sọra wọn di bandits tó ń wọnú igbó tí wọ́n ń pa àwọn èèyàn wọn kiri. Wọ́n ní kò dé ní abúlé kéréje bíi 100 ìyẹn 100 villages tí àwọn Mọdákẹ́kẹ́ ti kógun jà ní Ilé-Ifẹ̀ tó ti gbà sí ọ̀dọ̀ ara wọn. Bẹ́ẹ̀ náà ń pa àwọn ọmọ bíbí ìlú Ilé-Ifẹ̀ tí wọ́n sì tún pa gbajúmọ̀ olóyè ìlú kan yàtọ̀ sí àwọn ọba àtàwọn baálẹ̀ tí wọ́n ń lé kúrò ní ìlú tí wọ́n ń ṣàkóso. Lásìkò tí àwọn èèyàn ti ń sọ ọ̀rọ̀ lóríṣiríṣi nípa ìṣẹ̀lẹ̀ yìí, kódà tó pa àwọn ọmọ Yorùbá tó ń sọ̀rọ̀ ní orí tẹlifíṣàn Yorùbá Tòótọ́ ni wọ́n ń jẹ́ kó di mímọ̀ pé kì í ṣe àwọn Mọdákẹ́kẹ́ inú ń kọlù Ilé-Ifẹ̀ tàbí Ilé-Ifẹ̀ ń kọlù Mọdákẹ́kẹ́. Wọ́n ní ká fura ó ṣeéṣe kó jẹ́ iṣẹ́ ọwọ́ àwọn àjèjì pàápàá àwọn Fúlàní apààyànjayé. Àwọn ló wà nídìí iṣẹ́ náà láti dá èdè àìyedè sílẹ̀ láàrin Mọdákẹ́kẹ́ àti Ilé-Ifẹ̀ káwọn ọmọ Yorùbá tún lè máa para wọn, kó lè jẹ́ pé ìjọba yóò kó àwọn sójà wá láti da àlàáfíà ìlú méjèèjì náà rú. Ṣáà ẹgbẹ́ àwọn ọmọ bíbí ìlú Mọdákẹ́kẹ́ ìyẹn Mọdákẹ́kẹ́ Think Tank MTT tí àwọn Ifẹ̀ fẹ̀sùn kàn wọ́n máa ti sọ̀rọ̀ nínú àtẹ̀jáde tí wọ́n fi síta ètò tẹ tẹlifíṣàn Yorùbá Tòótọ́ lọ́wọ́ nípasẹ̀ ààrẹ alága ẹgbẹ́ náà olóyè Kọ́lá Ọlábísí àti akọ̀wé ẹgbẹ́ náà olóyè Fẹ́mi Ọládòṣù ni wọ́n ti jẹ́ kó di mọ̀ o wípé baba ńlá arọ́ ni àwọn Ilé-Ifẹ̀ ń pa wọn láwọn gan-an ló ń pa àwọn nípakúpa àti wípé wọ́n kàn fẹ́ máa ti ọ̀rọ̀ sí àwọn lẹ́nu ni. ẹgbẹ́ Mọdákẹ́kẹ́ Think Tank wọ́n jẹ́ kó di mọ̀ wípé àṣírí táwọn èèyàn mọ̀ ni pé àwọn Ilé-Ifẹ̀ ló ń pa àwọn látọjọ́ ẹ̀ táwọn sì dákẹ́. Wọ́n ní fún àpẹẹrẹ ní ọjọ́ kọkàndínlógún oṣù kẹta tó kọjá yìí ìyẹn March 19th ní nǹkan bíi aago 7 àárọ̀ ní abúlé kan tí wọ́n ń pè ní Omigbòòrò tó wà ní àbá páànù ní ìlú Mọdákẹ́kẹ́. Ó ní níṣe ni àwọn Ilé-Ifẹ̀ náà ṣígun ọbẹ̀ o tí wọ́n sì pa àwọn àgbẹ̀ bíi 3 nípakúpa ní ọjọ́ náà. Wọ́n ní ní ìlú ìkan náà àwọn Mọdákẹ́kẹ́ àwọn bandits tí wọ́n pè ní ọmọ Ifẹ̀ wọ́n tún kó ogun jà wọ́n ní Mọdákẹ́kẹ́. Wọ́n pa ọba ilé kan tí wọ́n ń pè ní Ezekiel Olúwọlé ní ìlú Mọdákẹ́kẹ́. Wọ́n ní lọ́jọ́ náà ìyàwó ẹ̀ arábìnrin Bánkẹ́ Olúwọlé ó pọn ọmọ sẹ́yìn. Ó ní tí wọn ò jẹ́ kí wọ́n pa Bánkẹ́ ní bó ṣe lóun ń ṣọmọ Mọdákẹ́kẹ́ tó ní ọmọ ìlú kan tó ń pè ní Àṣípa tí kò jìnnà sí Ilé-Ifẹ̀ ní òun. Ó ní ni wọ́n ṣe dá a sí kódà àwọn ọmọ kékeré tó pọ̀n lẹ́yìn kálọ́ ọmọ náà jọ́kùnrin ni èyí tó jẹ́ ọmọ Mọdákẹ́kẹ́ wọn ni wọn bá pa ṣùgbọ́n bó ṣe jóbìnrin ni wọ́n ni wọ́n ṣe pa á. Àwọn ẹgbẹ́ Mọdákẹ́kẹ́ Think Tank ní ọ̀pọ̀lọpọ̀ èèyàn bẹ́ẹ̀ làwọn Ilé-Ifẹ̀ ti pa nípakúpa táwọn ò sì sọ̀rọ̀, ṣùgbọ́n tí wọ́n ní àwọn ẹgbẹ́ Ifẹ̀ Intellectual wọ́n fẹ́ máa ti ọ̀rọ̀ sí àwọn gbígbà pàwọn làwọn jẹ̀bi tí wọ́n sì fẹ́ máa dá àlàáfíà ìlú Mọdákẹ́kẹ́ àti ìlú Ilé-Ifẹ̀ rú. Àwọn àjẹkùdì mọ̀ pé káwọn èèyàn kìlọ̀ fún àwọn ẹgbẹ́ náà ká má ṣe dá ogun abẹ́lé míì sílẹ̀ láàrin Mọdákẹ́kẹ́ àti Ilé-Ifẹ̀ o, nítorí tán ni àwọn ti gba àlàáfíà láàyè àti pé àwọn kò ní la ojú sílẹ̀ káwọn jẹ́ kí ẹnìkan kó da ogun abẹ́lé sílẹ̀ láàrin àwọn pàápàá bó ṣe jẹ́ pé Ọọ̀ni Ilé-Ifẹ̀ ọba ẹni Ìtàríyẹyè Ògúnwùsì Ọ̀jájá kejì àti Ògúnṣùà ìyẹn ọba ìlú Mọdákẹ́kẹ́ ọba Toríọlá wọ́n jẹ́ ọba tó gba àlàáfíà láàyè.